might, not by power, but by my spirit, says the Lord. Now we give God the glory once again for counting us worthy to be among the living souls. We don't know what is happening everywhere, but we are alive. Very plenty glorious name. Let every living soul in this arena shout a wonderful hallelujah. The Bible says it is by His mercy that we are not consumed. My daddy, irú àìsàn tó ṣe ọ́ ló ṣe àwọn kan tí wọ́n ti kú. Torí àánú tí wọ́n rí gbà wọn kò rí gbà tó bá rí bẹ́ẹ̀ mo ro àròjinlẹ̀. Èmi ni màá ṣe ju Dáfídì lọ, mo ní mo ro àròjinlẹ̀. Ẹni tó lówó jù wá lọ́wọ́ ti kú. Ẹni kàwé jù wá lọ́wọ́ ti kú. Ẹni
wọ́n ti wà lọ́wọ́ ti kú. Kí la gbé fún bàbá tó fi dá wa sí? Torí pé kì í ṣe mímọ́ ṣe. Ìwà ìṣe. Ìwà ìṣe. Ọlọ́run mi, Ọlọ́run mi. Ìwọ ẹsẹ̀ sì jẹ́ ẹsẹ̀ tó bá jẹ́ mi nìwọ ni máa kúnlẹ̀ fọ́bà àwọn bá owó lẹ̀. Nítorí mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mo ṣàlàyé mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi o. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Kábíyèsí o bàbá. Mi ò mọ̀dí mo ṣàlàyé nígbà tí mo wọ̀ tún wò sí i kò wá níwò wẹ̀yìn mo wá sọ wípé nígbà tí mo wò iṣẹ́ ìyanu ọ̀nà tó ń gbàdúrà ó ṣe ọba kìkì ọgbọ́n ọba kìkì mọ́ ọba kìkì òye ọba kìkì òye ọba kìkì ara ọba kìkì ara bàbá wo bàbá olúbàbá ti rí bá olúbàbá ti rí bá àríbí rabata òkìkí ńlá tó farati tí gbogbo ayé farati tí gbogbo ayé farati tí gbogbo ayé farati tí ó farati gbogbo ọlọ́run mímọ́ tó jẹ́ mímọ́ tó sọ mímọ́ olú mímọ́ ó fi mọ́ fúra bí aṣọ ọlọ́run àwọn ọlọ́run olúwa àwọn olúwa alàgbà ńlá aláàfin ńlá onílé ńlá olórúkọ ńlá òní. Ẹni kò lè ṣe kábíyèsí o. Ìjọba yẹn máa ti wá fún àwọn tó ṣe fún ọ láàárọ̀ ní ọ̀sán ní alẹ́ nígbà gbogbo máa ti wá fún àdúrà ìyá tó gbọ́dọ̀ ṣẹlẹ̀.
wò mí.